أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀yin àfa fẹ́ẹ̀kì, ẹ̀yin àfa olóògùn, ẹ̀yin alufa tẹ́ ń pera yín láàfà tẹ́sí mọ̀ pé ẹ̀ kí ń ṣe àfa ọ̀ríjínà, àwẹ̀ ló mà ti tán yìí. ṣé ẹ̀ tún wá padà síbi ògógóró tẹ́ fi mọ́ ń lo oògùn? àwẹ̀ ló mà ti tán yìí ẹ̀yin àfa àṣewù. ṣé ẹ̀ padà síbi pé ẹ̀ ń wá aláǹgbá, ọ̀pọ̀lọ́, òkété, igúnnugún, omi tó ń fi wẹ ọmọ tuntun, egungun òkú? ṣé ẹ̀ padà síbi pé ẹ̀ ń wá nǹkan játijàti yẹn kiri fi mọ́ sọ oògùn fáwọn èèyàn ni? tí ẹ sì mọ̀ pé Ọlọ́run bá gan jẹ́ kó yẹ pé asírun kúfùrùn, oògùn ṣíṣe o, kèfèrí ni o. nígbà tí àwọn èèyàn rí yín àṣẹ àáfà táwọn náà jẹ́ mùsùlùmí tí wọ́n wá ń bá yín pé àwọn ò fẹ́ lọ sọ́dọ̀ babaláwo, àwọn ò fẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọn ò mọ Ọlọ́run, ẹ jẹ́ ká lọ bá àwọn àáfà ká sọ̀ṣòro wa fún wọn. tí wọ́n wá dọ́dọ̀ ẹ̀yin àáfà ṣéwù, ẹ̀yin àáfà ẹlẹ́bọ, ẹ̀yin àáfà fèkì, ẹ̀yin àáfà tẹ́ ń ba àáfà jẹ́, tí wọ́n wá dọ́dọ̀ yín tẹ́ wá ń kó oògùn fún wọn, ọṣẹ inú apẹ̀rẹ̀, ọṣẹ inú aṣọ funfun, ọṣẹ inú kòkó ajere, ọṣẹ tí kìí kanlẹ̀, tẹ́ wá ń fún wọn lóògùn pé kí wọ́n máa fi mu ọtí, kí wọ́n máa fògùn lo bíà, kí wọ́n máa fi lo ògógóró, tí wọ́n dẹ̀ rò pé ẹni Ọlọ́run làwọn fẹ́ lọ bá. kí ló yẹ kó o fún wọn ìwọ àáfà? ṣé dandan ni kó o fi oògùn yanjú bùkátà àwọn èèyàn ni? tó o bá mọ̀ wá lọ wá mímọ̀ nípa ẹ̀ ní ọ̀nà tíyan lè fi yanjú spiritual problem fáwọn èèyàn ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tí ò dẹ̀ ní lẹ́bọ nínú ẹrù. kí la ń bá ká? àti ìlò àlìkùránì tán, àti ìlò orúkọ Ọlọ́run ọba tán, ìmọ̀ sàárà tó wà lẹ́jìtì àti ìlò tán. ẹ̀yin àfáàná lẹ́lẹ̀ ń gbé nǹkan lọ sórí ta, lẹ́lẹ̀ fẹ́ ṣètùtù ìmùlẹ̀ àgbà ìmùlẹ̀ ayé lọ́dọ̀ àáfàá. àwẹ̀ mà ti tán àáfàá ṣéwù, ṣó ní jáwọ́ gbogbo eléyìí tóró ò ní rọrùn wọ o. Ọlọ́run ní fàlàyé fúlíhù sáhírùn aisho hatan, gbogbo àyèkáyè ológun ní jèrè níwájú òun Ọlọ́run. so ayádẹ́pọ̀ tó ti sọ̀rọ̀ ogun, tó ti sọ̀rọ̀ ogun, o ò lè fògùn kẹ́sìn, o ò lè fògùn dẹni Ọlọ́run. wọ́n dẹ̀ ń wárí fún ẹ ṣéwù. ara oko ni ẹ o, illiterate burúkú ni ẹ, torí pé ara oko lẹni tó ń ṣoògùn, ara oko lẹni tó ń ṣoògùn, illiterate ni ẹ. òun ṣoògùn orí ẹyẹlé, orí kinní kan, ẹwà wà lọ́pọ̀, ẹwà jo, ẹwà ṣe kinní. ara oko lẹni tó ń ṣe. ẹ̀kọ́ pọ̀ tí wọ́n lè fi bí abùkátà. tó o bá mọ̀ fásitì alúhàlà dhikri in kuntum la ta'lamun, lọ bèrè lọ́wọ́ àwọn tó ní mímọ̀ nípa ẹ̀. má ṣì mí gbọ́ o. oògùn tó máa ṣe jẹ́ kójú oògùn ìwòsàn fáwọn èèyàn, oògùn ìwòsàn tún ìníládá lọ́jọ́ àlìkíyámọ̀ tó bá ṣàlẹ́ǹjẹ pé kí ni nǹkan tó ń ṣe oògùn ìwòsàn. mò ń gbé àwọn èèyàn ńlá ni, mò ń ṣe àwọn tó ní cancer, àwọn tó ní diabetes, àwọn tó ń wúkọ́, àwọn tí wọ́n rọ́mọ bí. ṣó oògùn ìwòsàn fún yàn kú lè dá ilẹ̀ udawahu falitẹ́tìlìbù dawahu lè dá yíkùn falatẹ́tìlìbù bí aram. Ọlọ́run ní mi ní dá ìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́, àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín, e.g. ọtí, fi lo oògùn lọ́dọ̀ àáfàá, ẹran ẹlẹ́dẹ̀, ẹran ajá, ẹran òkú, àwọn nǹkan rándanrandan ò ní rọrùn wọ o. ò dẹ̀ kì í ṣàfà, àlùfáà ni ẹ. so gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ máa ń lọ sọ́dọ̀ àwọn àfà, kì í ṣe ẹ̀bíbo ọ̀pọ̀lọpọ̀ yín. ẹ̀yin náà wò pé ṣẹ́wàá lọ sọ́dọ̀ babaláwo ni, ṣẹ́wàá lọ sọ́dọ̀ wòlíì ni, àfà náà láàlọ́. ṣùgbọ́n tó bá ti lọ sọ́dọ̀ àfà tó ń fún ẹlẹ́bù, tó ń gbé ìrújú fún ẹ, oh you understand, àwa ò tako ọ̀ǹtú, àtakò àdúrà, àtakò sàárà, àmọ́ lúbúlúbú oògùn, olúbíkin ọ̀sán ìbíkin, ìpèsè ètùtù lóríta, kò sí nínú ẹ̀sìn, ó ń ba ẹ̀sìn ẹjẹ́ ni. o ò sí nírun, o ò láàwẹ̀, o ò ní kankan bẹ́ẹ̀. ẹ ti understand? ẹ jẹ́ ká ṣe ẹ̀sìn wa kó pé wàmáhù mìírù ilẹ̀ àbùdúlẹ̀ àmúkúlì sínú láùdínà unafa. Ọlọ́run ní ẹ sìn mí pẹ̀lú mímọ́ ni, ẹ sìn mí pẹ̀lú sincerity, ẹ má sìn mí pẹ̀lú àmúlùmọ́là, ẹ má fi tọ̀fọ̀ gbẹ́. confam làwa ń sọ fún yín o. ẹ challenge ní àáfàá tó bá sọ fún yín pé ẹ má dá wọn lóhùn pé oògùn bẹ nínú kìíní, ẹni kó ṣe fídíò síta sẹ, kó ṣe fídíò pé oògùn dá yàtọ̀ sí oògùn ìwòsàn o, pé oògùn kádàrá bí àwúre, bí awọ́rò, bí ìmùlẹ̀ ayé, bí ìmùlẹ̀ àwọn àgbàlagbà, àwọn nǹkan wọ̀nyẹn ó ń bẹ́ ẹ̀sìn ẹ jẹ́ ni o. o sì ní lọ́la. gbogbo ẹ̀yin tó ń gbé nǹkan fún tẹ́ ń gbé nǹkan mi, ẹ ní bá kú o.
tẹ́ ń gbó sómi tẹ́ ń gbé gbogbo nǹkan mi ẹ rí i pé kò ayé yìí ló mọ gbogbo ẹ̀dá tó gbé nǹkan mi tó bá fẹ́ kúrò láyé ó máa pọ̀ ni àwa rí fíìmù dáadáa tó dá sí wa lójú ó máa pọ̀ ni ò ní bá lọ́dún sàárè láyé gbogbo nǹkan agbára tó bá wù kó gbé mi wàá pọ̀ kó tó kúrò láyé kí làwọn á ń bá kiri ọ̀ǹtú wà ń bẹ̀ ó lè mú ọ̀ǹtú alukurani wà ń bẹ̀ àdúrà wà ń bẹ̀ sàárà wà ń bẹ̀ ìmọ̀pọ̀lọ tó wà legit a ti kọ́ra wa nípa seitun oyin original anábì sọ ọlọ́run ọba sọ a sọ̀rọ̀ nípa abatu sauda a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ fi kojú problem yìí kódà spiritual problem tó rájẹ́ wà àwọn abatẹnijẹ́ sì wà alukurani jẹ́ kó yé wa innahu yarakum huwa wa qabiluhum min haythu la tarawnahum èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín o tẹ́yìn ẹ̀ sì lè rí wọn wọ́n sì ń dà yín láàmú ṣùgbọ́n kì í ṣe pé kó tó wá lọ máa fi èṣù bẹ èṣù tó bá ti ń ṣoògùn fi yanjú bùkátà kan nínú ìgbésí ayé ẹ̀ òun fi èṣù bẹ èṣù ni so tí problem yẹn bá lọ wà á rí kó wọ́n á tún sẹ́ǹdé tó ju problem yẹn lọ sínú live ẹ̀ confam làwọn sọ fún ẹ so gbogbo ẹ̀yin àfa ẹ má ṣe àwọn èèyàn lọ́nà mọ́ o ẹ má ṣe àwọn èèyàn lọ́nà mọ́ gbogbo ẹ̀yin àfa olóògùn ẹ̀yin àfa fẹ́ẹ̀kì tẹ́ ń ba àfa àjẹ́ ẹ sì ń bẹ nínú ayé ẹ wà very careful tẹ́ wá ń jẹ́ káwọn èèyàn máa fojú tẹ́ńbẹ́lú àwọn àfa original gbogbo ẹni tó bá àfa wèrè kan tó bá ti lóun gbé nǹkankan fún ẹ pé lọ búlúbúlúbú àbí kinní kan má dá lóhùn kówù kó nírun àgbọ̀n kówù kó wé láwàní kówù kéèrò máa tẹ̀lé sọ fún pé kò sí nínú ẹ̀sìn you understand ọlọ́run ti ní olóògùn àsírù kúfùrù oògùn ṣíṣe kèfèrí ni ẹni tó bá dẹ̀ ti ń ṣoògùn kò ní ṣe kí ni o àní gbà àrùn lọ́wọ́ ẹ̀ toró ń fi nǹkan míì ó fi ń gáìdì wa nìyẹn pé ó gbé nǹkan míì síwájú àwọ ọlọ́run nìyẹn ẹ ti understand ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé kí ni o man kana lil mushrikina an ya'muru masajida Allahi sa'idina ala anfusihim bil kufri ulaika abitatiha a'maluhum wa fin nari hum fiha khalidun gbogbo ẹ̀yin ológun gbogbo ẹ̀yin ẹlẹ́bọ elétùtù oníwèrè tẹ́pẹ́ra yín láàfáà ọlọ́run nípa ti bàṣẹ yín jẹ́ ulaika abitatiha a'maluhum gbogbo sẹ́yìn ti bàjẹ́ níwájú àwọ ọlọ́run àwẹ̀ ni irun tẹ́ńkì ni jímọ̀ lílọ ni gbogbo nǹkan tẹ́ ń ṣe ó ti bàjẹ́ níwájú àwọ ọlọ́run wa fin nari hum fiha khalidun ẹ̀ẹ́dẹ̀ wọnú náà ni tẹ́ máa gbénu náà lọ gbére subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin lecture wá láti ìjọ olórí rẹ̀ tàti rántí ọlọ́run bá ní gbogbo gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization worldwide so ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ ẹ dákun ẹ̀yin àfáà ẹ ṣe àtúnṣe ẹ̀yin àfáà tòótọ́ náà ẹ má dákẹ́ lórí pé ká máa ṣàlàyé fáwọn èèyàn ká máa pèpè sójú ẹ̀sìn ya qaumin abudullah ma lakum min ilahin ghayrun massalamu wa ilal liqa'i.